àlàáfíà ṣé ọ̀nà tí èèyàn gbà rèé? Ṣé ìkọlù ká yìnbọn, ká pààyàn, ká ṣàyàn ládàá, ṣé ni ìlú fi wà lálàáfíà? Ṣé ni ẹ̀yà kan fi gba òmìnira fáwọn ìran rẹ̀? Tí ò yé mi nìyẹn o. Torí ẹni tó bá wo fídíò ìkọlù tí àwọn ẹni yìí ṣe, àwọn èèyàn yẹn tí wọ́n ṣe sí iléeṣẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ l'Ágòdì nílẹ̀ Ìbàdàn. Téèyàn bá rí gbogbo àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn yẹn, yóò mọ̀ wípé ìmúra ogun òun ni àwọn èèyàn yẹn múra, ìmúra ìtàjẹ̀sílẹ̀, ìmúra ìfẹ̀míṣòfò